إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń bá lọ nípa al-af'alu as-sahiha tí a ṣàlàyé. Wa amma al-af'alu as-sahiha fahiya ala thalathati aqsam. Ẹ̀rí àwọn af'alu as-sahiha tá a ṣàlàyé síwájú yìí ó pín sí ọ̀nà mẹ́ta. Alákọ̀ọ́kọ́ òun náà ni as-salim, ẹlẹ́ẹ̀kejì al-mudha'af, ẹlẹ́ẹ̀kẹta al-mahmuz. So bí gbogbo wọn sì yàtọ̀ síra wọn nínú àlàyé tá a bá débẹ̀ a máa sọ. Wa amma al-af'alu al-mu'talla, ẹ̀rí àwọn af'alu al-mu'talla tí a ṣàlàyé sí níbi ẹ̀kọ́ tí ó kọjá fahiya ala arba'ati aqsam, òun náà pín sí ọ̀nà mẹ́rin. Alákọ̀ọ́kọ́ al-mithal, ẹlẹ́ẹ̀kejì al-lafif, ẹlẹ́ẹ̀kẹta an-naqis, ẹlẹ́ẹ̀kẹrin al-ajwaf. So gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan la wá fẹ́ máa mú, so a máa mú ní ẹyọ kọ̀ọ̀kan inshallah. Wa kulluha tusamma awjuhul af'al, ṣé wá rí gbogbo ẹ̀ lápapọ̀ òun ni wọ́n ń pè ní awjuhul af'al. Alákọ̀ọ́kọ́ salim, ẹlẹ́ẹ̀kejì mudha'af, ẹlẹ́ẹ̀kẹta mahmuz, ẹlẹ́ẹ̀kẹrin al-mithal, ẹlẹ́ẹ̀kẹrin al-lafif, ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni an-naqis, ẹlẹ́ẹ̀kejì òun náà ni ajwaf. So gbogbo ẹ̀ pátá òun ni wọ́n ń pè ní awjuhul af'al. So àwọn méjèèjì náà ni a kọ tírà lé ní orí kó lè fi jẹ́ pé bẹ́ẹ̀ láti wọnú àwọn ìmọ̀ sọ́ọ̀fù. So ẹ jẹ́ á orúkọ méjèèjì yìí inshallah, a wá máa mú ní ẹyọ kọ̀ọ̀kan, a máa ṣàlàyé ẹ̀ bá sì dá wọn mọ̀ nínú al-Qur'an, nínú hadith Ànábì tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó ti kúrò nínú nǹkan tá a mọ̀ ní èdè Lárúbáwá. Inshallah tá a bá fi rí bí oṣù mélòó kan àwa náà lágbára àti máa dá èdè Lárúbáwá mọ̀, a sì máa lè gbìyànjú àti máa sọ èdè náà inshallah. So lẹ́yìn eléyìí, so sálímù níbẹ̀ ni ó wà lára àwọn ìpín al-af'alu as-sahiha. Kí ni definition rẹ̀? So òun náà ni al-qismul awwal, ìpín alákọ̀ọ́kọ́ min awjuhil af'al, nínú ojúpọ̀nà ọ̀rọ̀ ìṣe. Huwa al-musamma bil-fi'li as-salim, òun ni wọ́n ń pè ní fi'lu salim. Ṣùgbọ́n kí ni àlàyé ẹ̀? Kí ni definition rẹ̀? Huwa ma salimat hurufu fi'lihi min al-hamza. So àwọn aráàfin fíìlù ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a ti ṣàlàyé, tá a ti kọ́ wa síwájú yẹn, so kó máa yé wa, fáwù lil fi'l, àínù lil fi'l, láàmù lil fi'l. So mẹ́tẹ̀ẹ̀ta yẹn o yóò là kúrò níbi kó ní hamza. Wa min hurufil illa, yóò sì là kúrò níbi àwọn aráàfin aláhùn. Wa lam takun àínuhu wa láàmùhu min jinsin wahidin. So àínù lil fi'l àti láàmù lil fi'l ò ní jẹ́ aráàfin kankan náà. Wa amthilatuhu ma ta'ti, àpèjúwe ló ń bọ̀ báyìí. Dhahaba, fataha, daraba, jalasa, nadhara wa ma ashbaha dhalik. Kí ni ìtumọ̀ dhahaba? Ọkùnrin kan tí ó sì ń bí báyìí ó ti lọ. Fataha, ọkùnrin kan tí ó sì ń tà sọ̀rọ̀ nípa ẹ̀ àbí tí ó sì ń bí báyìí ó ti sí. Daraba, ọkùnrin kan tí ó sì ń bí báyìí ó ti lù.
ó ti lò bóyá ó lóyàn ni àbó lò nǹkan kan. Jálásà ọkùnrin kan tó sì ń bá yìí ó ti jókòó. Nàdàrọ̀ ọkùnrin kan tó sì ń bá yìí ó ti lérí àtàwọn tó bá tún jọ. Tẹ́ bá wo àwọn àfáàlù yìí ẹ rí pé ó ti kó gbogbo àwọn nǹkan tí a sọ yìí sínú. So inshallah a lọ sí ojú bọ́ọ̀dù láti tún ṣe àlàyé díẹ̀ sí kó fi lè yé. Náà so a ní láti pa bọ́ọ̀dù rẹ̀ báyìí ká fi lè ráyè kọ àwọn iṣẹ́ tó kù, ká fi lè ráyè ṣe àwọn àlàyé tí a fẹ́ ṣe. Náà so nǹkan tó ṣẹlẹ̀ ní kúkúrú lápèjúwe bá ti sọ síwájú tá a bá wo inú ìwé ọwọ́ wa náà so a ní ìpínpín alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n gbé ní as-salim gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú. So bó la ṣe mọ̀ òun náà ní pé kí ni huwa ma salimat hurufu fi'lihi min al-hamza. So ẹni tó bá ti níwèé lọ kó padà sínú ìwé yẹn kó máa fi wò ó. Áráfì rẹ̀ ó là kúrò níbi hamza. So nǹkan tó ń fẹ́ sọ fún wa nísìnyí lápèjúwe bá a ṣe kọ́ wa a kọ zahaba. So a rí ìsìn bíi pé bá a ṣe kọ zahaba yìí ńsìn. So mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ń pè ní huruful fi'l gẹ́gẹ́ bá a ṣe kọ síwájú fáwùlì fi'l, ainul fi'l, lámùl fi'l. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò là kúrò níbi kó ní hamza. Tó túmọ̀ sí pé kò ní lọ jẹ́ báyìí gẹ́gẹ́ bí báyìí akàlà. Ó mean pé tẹ́ bá rí akàlà báyìí ńsìn òun kìí ṣe ara fi'lu salim. Tó ti yé? Òun kìí ṣe ara fi'lu salim. Eléyìí ló wà lára fi'lu salim ìyẹn zahaba. So ó ní ẹlẹ́ẹ̀kejì ẹ tún sọ wípé wa min hurufil illa yóò tún là kúrò níbi áráfì aláhùn. Ó ti yé lápèjúwe ńsìn áráfì aláhùn òun nìyí báyìí qala. Ẹ ti rí ńsìn eléyìí ó là. So ẹ rí bí bó ṣe wà yìí ńsìn. So tẹ́ bá ti rí irú eléyìí náà àbí ẹ ti rí irú eléyìí náà nísìn báyìí nàwá. So ẹ rí pé méjèèjì yìí báyìí ńsìn so kìí ṣara fi'lu salim. So kìí ṣara fi'lu salim nítorí pé kí ni o kò là kúrò níbi áráfì aláhùn. So ti yé ńsìn. So lápèjúwe tó tún jọ irú fi'lu salim tá a bá mú wá lápèjúwe báyìí pé jálásà. Ẹ rí pé tá a bá wò ó náà ẹ rí pé níbi mẹ́tẹ̀ẹ̀ta yìí ńsìn kò sí hamza ńbẹ̀ bákan náà kò sí áráfì aláhùn ńbẹ̀. Ó tún wá ní pé kí ni o ẹ tún sọ wípé kí ni o wa lam takun aynuhu wa lamuhu min jinsin wahidin. So bákan náà ainul fi'li àti lámùl fi'li ò ní jẹ́ nǹkan kan náà. So torí pé nínú èdè Lárúbáwá a ní àwọn fíìlù tó jẹ́ pé ó máa ń rí báyìí má dáadáa. So ti yé ńsìn. So hajaja. So hajaja ó ṣe hájì. So lápèjúwe òun nìyẹn. So a ṣàlàyé bí àwọn eléyìí náà ṣe máa ń rí tá a bá dé iwájú. So irú tó bá ti lè rí báyìí so ti yé ńsìn tó bá ti lè rí báyìí so àwọn tí wọn kìí ṣe fi'lu salim. So ti yé ńsìn. So wọn kìí ṣe fi'lu salim. Àwọn tí wọn kìí ṣe fi'lu salim so fi'lu orúkọ míì ni wọ́n ń jẹ́. So àwọn tó bá jẹ́ fi'lu salim ní kúkúrú òun náà láti ṣàlàyé yìí. Á wòye sí pé kò ní hamza. Bákan náà àwọn áráfì aláhùn kò sí ńbẹ̀. Bákan náà ainul fi'li àti lámùl fi'li ò ní jẹ́ the same harf. So inshallah. So á wá mú kan nínú àwọn fi'lu salim tí a ti ṣàlàyé sínú tírà tí a ṣe. Inshallah á fi wá wọn bí àwọn af'alu madiyya bọ́n ṣe máa ń wá, àwọn af'alu mudari'iyya bọ́n ṣe máa ń wá, àwọn af'alul amr so bọ́n náà ṣe máa ń wá. Tó jẹ́ pé tá a bá ti lè ní àwọn tá a ti mọ bọ́n ṣe máa ń wá yìí á lágbára ká máa yí oríṣiríṣi fi'lu àwọn ìṣe tá a bá ti rí ká gbé lọ sí èèyàn méjì, èèyàn tó pọ̀, obìnrin kan, ọkùnrin kan gbogbo ẹ̀ á lè ṣe inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.